Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Àkókò òkú ọdún o òkú àṣeyẹ. Àkókò òkú ọdún o òkú àṣeyẹ. Àpáta dé àkókò lèmi fẹ́ máa kí torí ọlọ́jọ́ ìbí tòní mo múra gbá mo mú tara gbá mo múra gbá mo mú tara gbá mo gbàgbà lọ́wọ́ ajíkọ̀pá àgbàlá ṣé gbàgbàgẹ́lá alájàlá wà tó gbégbá lọ́wọ́ mo tún gbàgbà lọ́wọ́ alájàlá ọ̀rọ̀ bá di kara àtijọ́ àtijà tí kò jà lọ́wọ́ alájàlá ni mo kó fún àkókò kó mọ́ fi lò gbà. Àkókò olórí rẹ̀ dé nìyẹn ní í ṣe ọkùnrin lẹ́gẹ́lẹ́gẹ́ tó náà ló dúró re ó mọ́ lára ló ní fẹ́rẹ́ pé olówó orí Dámilọ́lá bàbá èèyàn kórede ó níwà ire ó ní tẹríba jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe ó ń bọ́mọdé ṣe ó sì tún bẹ̀rù àtà òní lọ́dún rẹ̀ ń ṣe mo ní máa kí ọ kú ọdún ERIO Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ èdú ERIO ọmọ agbé mùsùlù kẹlẹ ọmọ táyé enúgbà ọmọ ìbọ̀bọ́jọyè ìbọ̀bọ́jọ lóde òde ìbọ̀bọ́jọ ta epo ọmọ olókè méjì takọ́tabo àjòjì ibà gorí olóde òde ọ̀tọ̀ epo láàárọ̀ sídìá bó ṣe tìkẹ́rẹ́ Èkìtì síṣẹ́lẹ̀ ìyá rẹ̀ ìwọ náà lọ́mọ olókè méjì takọ́tabo olóṣùtọ̀ ọ̀run ìkẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ̀ bá ba òkè ilẹ̀ ọmọ àbágbàmí èyí gbàmí àgbàgbà fíàfí alápá afáàrí ìwọ lọmọ ojú kèé bojú lẹ́rù ó sọdún èyí wàá ṣèmí yìí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹni bá ní kó mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn ẹ̀yà àṣà ni ó mọ̀ kéde òbútúárì wọn ẹni tó bá ní kó mọ́ dáadáa ọrùn ó máa wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tóru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀ àlùlà ní tiẹ̀ àlùyé ní tiẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba àdàyàn tí mo gbà fún tó múnádóko happy birthday to you o and I wish you long life and prosperity. bóyin bá ṣe tó yẹn gbéra ó dinú kókó tó bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tá a gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí nínú ojúmọ́ tí máa dé gbogbo ilẹ̀ kílẹ̀. Àkókò òkú ọdún o òkú àṣeyẹ. Àkókò òkú ọdún o òkú àṣeyẹ. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.